كنا تلصى لا يسلا إلى الأشقى الذي كسب وتولى. ẹlòmíì ìgbà tí kọjá rẹ̀ kò tí ì kú ó sì máa béèrè pé sí lọ́wọ́ níbẹ̀ ọlọ́run ò ní kọ́ bọ́jú àmì mi àmọ́ báwọn tí ń lo bọ́ọ̀ títí kì í sí kò yí jọ rárá ọlọ́run tó wá sànù gbogbo tọ́jà gbára wọn náà lápá ẹ̀bùn tó lọ́wọ́ bù wọn tó ga gbùdọ̀gbùdọ̀ káyì láwùjọ bàbá náà bá dá sọ̀rọ̀ ó rò pé wo láwùjọ làfúsì ni ọlọ́run bù wọn lẹ́gbọ̀n ọpọlọ ìmọ̀lẹ́ ọlọ́run sì wà lára wọn àfọlọ́lọ́run bí ọlọ́run ọba tó fi yẹbẹ̀ lónìí ọlọ́run bá kọ́mọ́tì yìí kò ń bẹ́ẹ̀ àmín torí kò sí tí ní máa fi wò pé ẹgbẹ́ afẹ́lábájá jẹ pẹ́sidẹ́ǹtì kéètò kẹgbẹ́ nábà wù ní ìta lẹ́nu làákàyè ẹ̀ka kódà ní wíwèé tó ní ọ̀tán mú àbátì rẹ́ nínú ìtọ́jọ́ wọn ni àtúnfún ọ̀sùn tó máa tún ṣe so ọba tó fi síbẹ̀ kọ́mọ́tì ìlú kò gbọ́ ẹ̀yin ní fáàrí wa ẹ̀yin ní fọkànbalẹ̀ wa Ìlọrin ní àṣà kan tó dáa kásá náà dáa kò sí tí Ìlọrin lè jẹ ẹgásì lẹgásì ọmọ jẹ wọn mú àwọn àgbàlagbà wọn nìkan ìjọba yẹn báyìí yọ kódà gbàgbà ọtán nù ọ̀run yóò sí má rárá nù lórí àìjọ ojú orí lóye àìsí ìjọ ipò móye ipò sẹ́rí wá báyàn ní lógìgì àmọ́ àwọn tó ti jágbà wọn ọlọ́run ní ọba àgbàlagbà ẹni bá fẹ́ ní ìlú dàgbà ó dàbọ̀ ọmọ anáka ní àṣírí tí wọ́n fi dàgbà bọ̀ bá ní dàgbà òní dà wàlá òní dà ẹgbẹ́ àti àti wàhálà ọmọ kéwìkọ ẹnì kọ́kọ́ mi ní ẹ̀ka kan náà lọ́pọ̀ bá àgbàrá jẹ́ àgbà ni mo á pàdé àṣírí kan lọ́dọ̀ wọn wá ní tájú ìsájú àwábì ló fáwọn. àwọn ọlọ́run ló kó àjọ ọlọ́run má fi bínú ẹ̀ tú wa ká àmín gbogbo ibi tí oyè pín sí ń bẹ̀ bí ẹ̀sìn náà pín ọlọ́mọsá wọlé ànágbé àmọ́ ọmọlọ́mọ àwọn pẹ̀lú àwọn bàbá wa tí wọ́n bọ́ alẹ́kọ̀ọ́ ọlọ́mọsá buhari yìí sọ Raji Ìdẹ̀ra níṣẹ́jú kan bá ń dákọ̀ owó kan tó wà lọ́wọ́ rẹ̀ nǹkan máa jẹ́ òbí jẹ̀mọ́. akramakumullah alhaji Tijani Orisa Koko alhaji Solihu Abdulwahab alhaji Suleiman Ọba alhaji Yunus Gidado alhaji Daoud Adualegba chief imam alhaji Abdulwahid Gẹ́gẹ́ sheikh Yusuf Raji Ìdẹ̀ra imam Nafi Subir Olokotintin chairman IEDPU Ibadan branch. tọ́ òwò àga gbà wọ́ọ̀dù lónìí pẹ̀lú àtọ́rí màámi wa lọ́yà Abdulatif Fagbemi tó sọ̀rọ̀ tí wọ́n sì tún máa ń tọ́lọ̀ fún wọn ọlọ́mọdé ní bàbá ní òkúrú àmín ọwọ́ akáwò gbàǹbà bàbá dọ́bà àwọn ìmáàmù wa Sheikh Ahmed Yawa alhaji Maruf Ayetoru alhaji Isa Olóyin alhaji Abdulkadir Yelo alhaji Usainatu Kayide Subir gbogbo bẹ́ẹ̀ ọlọ́run ni ó fi wá hàn wọ́n wá ta asabullahi náà wà wà indallahi asim fara ọlọ́run ló fi wá hàn ibi àṣẹ okùn lójú ló fi sí wọn lẹ́nu pé ẹ bá ń kí wọn ọlọ́run àbẹ̀ ń bẹ àfààní ẹ̀bẹ̀ ọlọ́run májẹ̀ ẹ̀rọ àwọ̀yọ́ wọ́ọ̀kùn ọlọ́run nàbíyà Muhammad ó gba àwọn olùfẹ́ ọlọ́run ibikíbi tó ń kálukú ti wá ara tòsí ara jìnnà láti wá tẹ́tí gbọ́rọ̀ ọlọ́run láti wá kún àwọn ọmọ ìyá wa lọ́wọ́ salamu alaykum wa rahmatulahi wa barakatuh. Anta ya Siddiq ya mustanadi innani ya la anta maktabi usbu aidi lilhula ya sahibi watasahabni analu watadi qawami sidina tarama balabi akawami sidina shin talabi akalabi ya babakiri aleka sikati la tadani lilhadai urwatin innahu yawm yashiduna ulu sayamun amala rabbi fasali
ìtọ́jú fúnni ìlàmì mani àrùn ìsìnkú kàmí máa ń tọ̀rù wọn àlàmì náírà àríbí àṣì àtìlúmọ̀ mi wọ́n ìhàgbé ìlàmtẹ̀kùnú ní àmì kìfìrìjọ́nà رجالا إنهم في سرى وهناك لقوم هم لسرى سرهة شيخ بالك لدواتي دورواني هم قدواتي مصطفى صلى الله عليه وسلم مصطفى ياسين يكون وصلي أمد الفاسد جميع بني فبقضاء أبي فودتنا أبو الفيدة وقصالي صاحب الهجاتنا فافتحوا الباب وافتحوا الباب فادخلوا بكم لأسيرا في الجديكم أزكي الأهم إلهي بردا بريء المسكين شيخ مرتضى وكسى فارقنا يا ربنا ما ألوري هدم الأسواتنا وسلام الله دوما سرمدا للنبي هاشمي أحمدا وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون رب أوصني أن اذكرني متى الذي أنعمت علي وعلى والدي وعني أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين رب أوصني أن يذكرني متى التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين وقالوا الحمد لله الذي أصابحنا الأسماء إن ربنا لغفور شكور وقالوا الحمد لله الذي أصابحنا الأسماء إن ربنا لغفور شكور وقل ربي أدعني مديال عن صديقي وارجني مخرج صديقي واجعلني من لدنك سلطانا مشيورا وقل أدخلني مدخل صديقي واخرجني مخرج صديقي واجعلني من لدنك سلطانا مشيورا يا رب إن الأجر أجر لأنورا واغفر للأنصار وللمهاجر يا ربي إن الأجر أجر ní kọ́ bá wí ká máa wí gbèsè wíwí ajé mi bóyá rọ̀ọ̀nù nínú ẹ̀lẹ́ àjòrà àjòrò lọ àjòrà wá
الأنصار والمهاجر ربي إن الأجر أجر لآخرة فاغفر للأنصار والمهاجر يا رب إن الأجر أجر الآخرة أجر الآخرة بس أصل وقت لا أسان بين أسان الله فاغفر لله gbogbo sí ẹ̀dá bá ń ṣe láyé kò sí tó tó last card wọn kò ní jókà o lè máa paasi lọ láyé ọmọ paasi wo jọ tí wọn ti di ọ̀hún paasi ní kókò sẹ́yìn kan tó kú kó fóònù ayé ò ní kabo bí paasi tó paasi nìyẹn fífóònù tó fóònù lókùn tí wọn máa sọ ń parọ́ òun ní ìdìbò sí dáadáa kámáláyé bẹ́ẹ̀ ló sì máa lé ayé lọ kọ́ máa dùn kọ́ máa jọ kọ́jọpẹ́sẹ̀ rẹ̀ ń yẹ ó lè máa yẹ nọ́ọ̀sì ó lè máa yẹ nù gbìyànjú ìjẹ́ èèyàn láyé yóò dàbí kó ń fẹ́ lè rí mú kó wá kù sáátà fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ pọ̀ fẹ́ kú ọlọ́wọ́ bá mi mú ní sí ọ lára ọwọ́ apáàsì tó ọba páàsì gbogbo èyí tó ti ṣe before ayé òní sọ ọmọ yóò dàbí pé ayé kàtì ẹ̀tì wà tí ò yọ rí wọn ní rántí pé kò ti yọ rí èyí tó yọ tó pàdúró lórí wọn wọn máa sọ ìtẹ̀yìn bá ṣe tó fi round up sọ ọ pàtàkì mú ìrìn àjò ẹ̀dá lọ́jọ́ jágbá nàbì Ibrahim alayhi salatu wa salam ìgbà tó lọ́pọ̀ tó tí ọ̀fẹ́ bọ́lọ̀ ń sọ̀rọ̀ ó ń lọ́wọ́ ń gbọ́fẹ́ sọ̀rọ̀ hablin hikman Abuli hukima wa lèkìní bí sọ́ọ̀lì. Òṣèré bá sọ̀rọ̀ fún mi lọ́gbọ́n ọ̀tọ̀ ni knowledge ọ̀tọ̀ ni wisdom ọ̀tọ̀ ni moral wọn ò jọra wọn knowledge lọ́pọ̀ láyé lónìí a máa kó president sífì ìjọ láyé ni dìgírí àkọ́kọ́ dìgírí ẹ̀kejì old master doctorate igbá gbogbo ọ̀làkàjọ kò wá sí wisdom tó nǹkan mọ́láyé kò sí moral mọ́láyé kò wá jáyé sinmi moral àti wisdom ó ju knowledge lọ lànàbí òfin sọ yìí pé aláma ni rọ̀bí ó ní àdábà ni rọ̀bí fásánì tàbí bí. wọ́n kọ́ mi lọ́kọ̀ ẹ̀kọ́ tó lọ ń kọ́ mi dá alábìrin máa fẹ́ bọ́lá sọ̀rọ̀ ní wọn gbọ́n mo fẹ́ sọ̀rọ̀. ọ̀gbìn àbòlí hukuma wa lèkìní bí sọ́ọ̀lì. yà mí là ká ètí fi sọ̀rọ̀ àlékíní di sọ́ọ̀lì yìí nà mọ́tòrò ìtumọ̀ fẹ́ sọ lónìí kọ̀ yọ ní kò sẹ́tì. wọ́n yẹ ní sọ́ọ̀lì sí kí ìfìlẹ̀ àkìrí. olùwà náà ìjà ń lè sa nàzíríkì fíl àkìrí. ìǹdè ìgbàdídé láyé lónìí mọ ń dá sí ń gba dídá sí mọ lẹ́nu ń bẹ bọba dídé ọkàn ìwọn náà wọn lọ́run máyọ mi ń sẹtì ìdí àlè. nísà nàzíríkì fílẹ̀ àkìrí. nǹkan gbọ́n lọ ara kan àfa kan kú lọ níjọ́ kan bàbá kan wá débẹ̀ ọgbà wọn ló sàárì rẹ̀ báyìí àwọn ayáwájá bó o ṣe tó wájú aláwọ̀ ọlọ́run tó lọ wájú ọlọ́run sọ pé gbowó àti ti parí mbẹ kẹwọ́n lè gbọ́ àlàpẹ̀ ọlọ́run kẹrù tó ní ọmọ kọ̀ọ̀kùn kankan. Ibrahim ni fún mi ní lisanu sídìkìnì. lisanu sídìkìnì fúnra rẹ̀ tó máa dájọ́ ọ̀kan yẹn lọ́n jẹ́ láwọn bẹ́ẹ̀. wájú àlè mi wọ́n bá fi dáná ti nà yín. wọ́n á dájọ́ lọ́n tí ọmọ rẹ̀ tọrọ. ó ní dispute kọ́kọ́rọ́ àdìjẹ́ náà fún mi jọ́jà pé mi ní kí bí ìṣe ni wàá pè kára ní. kọjá pé mi ní màá pè. wájú àlè mi wọ́n bá fi dáná ti nà yín. ìyá ìjọgbọ́n ẹ̀ ń bọ̀ bá ti jọgbọ́n àlìjáná báwo ni òṣèré ká àtàwọn ọmọ rẹ̀. wà kí fi ilé àbí. ọlọ́run foríjì àwọn kù mí tọ́tọ́ mi. inú gánà mi náà bá ó ní mo rí i pé jìnnà sí wọn ọlọ́run ọba ó ti wà ní ẹni tó jìnnà. wàlá àtúkù sí ní ọmọ ibi àfúnà. tó bá dọjọ́ tí ìrìn ọjọ́ kan yìí ọlọ́run mọ́ bà mí nújọ́ tó bá dọjọ́ náà ọjọ́ tó gbogbo wa dùgbò. yọmọ láyà fún màálù
ọmọ mi ni ọmọ mi ni gómìnà ọmọ mi ni gbá kọ̀ọ̀kan náà kò ní wọ́n dọ́ra ilé àmàlẹ́ àtọ́lá àbùkọ́lù ìsọ̀rí afẹ́wọ́tọ́ bá tó kàrẹ́ bá lálàáfíà kọ́lù ìsọ̀rí ipò eléwu lórí ìjọba òwúwọ̀ ibi ń jáde pé ẹ̀sà àgbẹ̀rì lẹ́sà táàrin fún àsọ́dọ̀ àwọn muhajirin ilé yàrá bí iná la àjìrà àjìrà ló ha wúra. àbájírí lè ansari wàlí ansar gbọ́dọ̀ ní pé wọ́n jáde máa ń sọ̀rọ̀ ìjìrá tó sọ́jọ́ dùnú. àtúrò lè ansar foríjì àwọn ansar almuhajirun àwọn tí wọ́n ṣe jíra pẹ̀lú ànábì tani ọ̀fara kínú wa ìjírò débà ànábì nírọ̀rùn òun ni gbẹ́gbẹ́ bàtà kọ́ránì fẹ́ sọ̀kalẹ̀ òun ni yọ̀ǹgó sọ̀kalẹ̀ ìgbà táwọn afá wa ń pín wọ́n wá náà kọ́ màjẹ́ àyà màkíyà àyà ọ̀kọ́ màjẹ́ àyà ti màdàníyà ó pé àyà maka ni àyà màdínà ni wọ́n wá wò títí wọ̀ balance kì í wọ́n láyà maka wọ́n láyà màdínà àlùrọ́nà lọ nítorí ẹ bá ní àyà kan ọjà àyà maka àyà kan ọjà àyà màdínà ara àyà míì tí ó sọ̀kalẹ̀ maka kò sọ̀kalẹ̀ màdínà tí ò sí náà kò áyì wọn ni kò sí èsì maka ló ti sọ kì í ṣe màdínà ló ti sọ inú ayé àlùkùránì sí ayé àkílẹ̀ àwọn àpè yìí o ebe kátólì balance ní àlùkùránì àfi káfí ìjírá tó gbogbo àyà tó bá sọ̀kalẹ̀ before ìjírá èyí tó sọ̀kalẹ̀ lẹ́yìn ìjírá àwọn àpèdè àyà yìí ti maka nù àyà yìí ti màdínà nù nítorí àkásọ̀ka ẹnu àwọn àyà tó sọ̀kalẹ̀ tí ò sí maka kó ti bá nàbì màdínà kó ti bá nàbì òun ni bàbá wọn sọ pé ìnà nàbìyìnà farada aleka alqur'ana rabbuka ila al-mi'ad. anabi jáde kò sí tí wọn pè ní ìjírá khuruju ní jẹbẹ àwọn ètò káàdì ní makan ilà makan gbogbo máyà tó bá gbogbo wa ó kó láti bìkan lọ sí bìkan ìjọba kò ní ìjírá nù kọ jáde kọ asẹ́ni tí òun ṣe ń jíra dọ̀rọ̀rìn wà má àkàdì ó ṣe ń jíra rẹ direct ni ó ṣe ń direct ni ọ̀ọ́sọ̀ bá ti ṣe òdòdó yàn ìjíra gbọdọ̀ wà nínú ìrìn àjò anabi wa jáde ńgbàgbọ́ ẹjọ́ pọ̀ mbẹ́ àmàgbà tó dé stage tó kókó kò wá fẹ́ fi mọ́ kàálẹ̀ líjà tó wá jáde ibi tó àyè tó wá dé ó wá gbójú òkè báyìí ó wá ní kọ̀nà sínú tó ń nífẹ̀ẹ́ sí títí tó lu mọ́kà yìí láyé kò sì sí orílẹ̀ tí fi lóore láyé tí torí lóògùn mọ́kà àmọ́ tó wá pàjọ ní pàjáde nù rẹ̀ kò ní kí n jáde o lọ́wọ́ máa ń jìbìrì lọ bá kò tó yìí jìbìrì wá ní ṣe sùúrù. ìlànà farada aleka alqur'ana rabbuka ila al-mi'ad. sábàrà rẹ ọmọ àlùkùránì ni àbòjúgbọ́ wo àbábàrà rẹ mú wá ọba àrẹ tó má àlùkùránì wá bọ̀ tó sì mú mímọ́ rẹ̀ wá bọ̀ rabbuka ila al-mi'ad. lọ́dọ̀ padà sílùú tó ń jẹ òun ni ìlú tó ti sọ̀kalẹ̀ báyìí lẹ́bí Mákà kọ́ Mádínà kọ́ àwọn àfáà ni wọ́n ń pè nínú àmì jùfátù kìí ṣe Mákà kìí ṣe Mádínà wọ́n wá fi pé ipòkè ẹjẹ́ akun pé àyà tó bá sọ̀kalẹ̀ before hijra ẹjẹ́ á máa pè ní ti Mákà èyí bá sọ̀kalẹ̀ bádàlì hijra ẹjẹ́ ká máa pè ní Madaniya súnà Ọlọ́run ó gbé kalẹ̀ ní pé òrùdù yìí gbàgbà ní káṣó ó ṣe òrùjù ọ jáde tó o bá jáde ìtókùtà sí ọmọ ò lè mọ kóòdù ẹ̀ ní ṣúwàtù náàlì ara kan náà lọ́tọ́ wọn fi pamọ́ síbẹ̀ kí lọ́wọ́ wí ṣúwàtù náàlì ọdún wà lọ́wọ́ òní rẹ̀. wallahu akhrajakum min butuni ummatikum la ta'lamuna shay'an wa ja'ala lakumus sam'a wal absara wal af'idata la'allakum tashkurun la'allakum tashkurun. uruju ni ya wallahu
أخرجكم من بطون أمهاتكم àrájàkùn ní bùtúùnì ummahatikum èmi ni mo ń ṣe rí yíra kó ní ìyá yín òrùjù ìjìrà àkọ́kọ́ kọ́kọ́ ṣe ni ọlọ́run mo ní kọ́ jáde kó ní ìyá rẹ tọ́ wà ní bọ́ọ̀ bá jáde kó ní ìyá rẹ fún mùsùlùmí bọ́. látàlámù ọlọ́run ti wá dáhùn bí ọ̀wà àwọn kí ló yí ọ sí ọmọ tó ọmọ òsì ọmọ wájú ọmọ ẹ̀yìn àmọ́ pàmì ọdún kó ń bẹ̀ kó ṣe é jíra. yàrá kùnú sọmọ wàlábì sọ. tí ò wúlò fún ọ́nù ìyá rẹ̀ ibi òde ló ti fẹ́ létí afọ́ létí wọlé àbísọ́ lójú afọ́ lójú wọlé amúyídá. ibi òde ló ti fẹ́ lọ́kàn afọ́ lọ́kàn. yàrá kùn tẹ̀sùrù náà. ipe bóyá ẹ̀tẹ̀ dúpẹ́ fún mi ọlọ́run àlẹ́ urut dandan ni kọ́ jáde tó o bá ti jáde ò ní balance. ètò ọlọ́run ni pé kéèyàn jáde kéèyàn ó ṣe ìjìra lèyìn á fi balance níbi torí pé ìjìra ti ṣe ní solúsà gbogbo wàhálà. ó ṣe ìjìra nù ayat nínú sọ̀rọ̀ ayé rẹ̀ èyí á ṣe ìjìra nù lùtọ́ wà ọba lòlù kan lọ sí torí pé ò bá ọmú ọkọ̀ jábò mí ilẹ̀ yìí ló ti làwọn irọ́ ní òní gbogbo àkílà lójú kan nítorí tí wọ́n fẹ́ béèrè àwọn nǹkan béèrè síwájú rẹ kó tó dé kéèyàn sọ ní ìsìn pé nílùú lọrin òun fẹ́ pàṣẹ ẹ̀mà pàṣẹ ọlá òun fẹ́ pàṣẹ ìjẹ́wàlí ọlọ́run ò ní jáde lé òní rí pa wàláì wò lè rí pa bí náà wọn bá ti ń dé òun sì máa bọ̀ nípa tó ráwọn ti dá náà tí wọ́n ti dò kí wọ́n tó dé àmọ́ tó ọba wá jáde máa gbogbo àwọn àgbàlagbà lórí bàbá wa ẹ̀sìn táwọn sọ̀rọ̀ wọn yìí nígbà wọn dáná tí wọ́n bí tó dùn tán tó wá èyí fi ọ̀dọ́rùn ọ̀lọ́lé pé iná kan máa ń jó Ìbàdàn ògo wa ni ọjà lọ́dọ̀ ká lọ kan náà yóò dé bẹ́ẹ̀ wọ́n wá dandan lèyí o ara Ìlọrin sọ̀rọ̀ òun Ìlọrin oníṣẹ́nu ọ̀hún ìjìra ni wọ́n ṣe bàbá alájí àgbà ìjìra ni wọ́n ṣe bàbá ṣe Adam ìjìra ni wọ́n ṣe tábìlì àdábì ìjìra ni wọ́n ṣe bàbá àfáàké ìjìra ni wọ́n ṣe bàbá rabata ìjìra ni wọ́n ṣe bàbá ṣe sàlátì ìjìra ni wọ́n ṣe máa kà wọ́n tí wọ́n lò kọ́ gbogbo apákọ̀tà wọn jáde lé wọ́n padà fàgbàdà rí lónìí ètò wọn lọ rí wọn padà fi jíṣẹ́ so èyí ń jáde ìjìra ni bàbá sí alimọdé aláàtàlà àmì ṣé báwọn gẹ́gẹ́ ṣe ìjìra ni wọn bá ṣe ìjìra kò ń bi tí wọn ti bí wọn àwọn náà ní nasara ipe nínú ìjìra mímú yàn ní nasara ó ṣe ìjìra wàá kò níbìkan lọ síbìkan làrán sí ọ̀wọ́ adé nítorí ọba lọ sí swatu nisai ní àyà 75 àyà kan bẹ́ẹ̀ tó lọ́n fi síbẹ̀ tí ń sọ pé wà á máa là kún látúkọ́ tí inú rẹ̀ fi sẹ́yìn wọ́n mú sẹ́yìn àfi nàmínà rí tàlí wà ní sẹ́yìn wọ́n wí ní dáàbì alladhina yaquluna rabbana akhrijna min hadhihi al-qaryati az-zalimi ahluha waj'al lana min ladunka waliyya waj'al lana min ladunka àmọ́ làkún ọ̀rọ̀ ní kíní kọlù látòkọ̀ tí ìlú náà fi sẹ́bí ìlà bẹ́ẹ̀ni ẹ̀rí jáde kẹ́ẹ̀jagun fíṣọ̀bílì láwọ̀ ẹ̀lì jagun sójú ọ̀nà ọlọ́run ẹ̀ wá ń sọ̀rọ̀ ogun kó ojú kan náà tọ̀ wà ń bẹ̀ wọn nǹkan wá ń bọ̀ wọ́n mùsùlùmí àfi ó sì máa bọ̀ àlùmọ́sítẹ̀dì àfíìn iná ìjà àlìwà nísà ìwà ìwìrì dání. àfàwọn mẹ́ta ni àwọn mùsùlùmí àfíìn nínú àrùjọ mùsùlùmí àfíìn iná nìsá mùsùlùmí àfíìn náà ìwìrì dání. tọ́bù láì búrú àbáṣe rí fáṣí pé òun láyà òun bá wí òun bẹ́ náà mùsùlùmí àfíìn náà ń jọ́nà tó ń kó bàbá òun bẹ́ ń bẹ́ ìyá òun bẹ́ ń bẹ́ táwọn ọ̀lágbára àti tẹ̀lé ànábì lọ. الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها. wọn ọ̀rọ̀ náà lọ àmọ́
bí ọlọ́run ni pé ọlọ́run sọ fún wa lọ́nà àbájọ tá a ti kó lọ́dọ̀ àwọn alábòsí yìí. wọ́jà ńlá náà nílàdùn káwá yíyá wọ́jà ńlá náà nílàdùn káwá sí yá. jáde tá a bá jáde láti lè ní wàlíyá jáde tá a bá jáde láti ní nàṣírà láì jáde lọ́sára rùdú ń jẹ́ pé ìjìra òun ni èèyàn fi rárá ṣe lórí gbogbo tí ń bá ń ṣe. ó gbé láti bìkan sí nìkan kódà bá dé àkànlọ́ bá ń ṣe tọ́wá ní kódà gbọ́dọ̀ mú tètè yà sí ọ̀parí ẹ̀ kò dé tó ní parọ́ rẹ̀ ní abálé àsìnì ẹ̀rù ọ̀sán àsìnì ìsìn dígbò ọ̀sẹ̀ sóni bẹ́ẹ̀ ni bá ṣáájú àti ṣètò mi rẹ̀ ni kò ṣe déédéé ìràwọ̀ rẹ̀ mi parọ́ ẹ̀ kò lè tó mi rárá. ṣe ìjìra kò ń bẹ́ẹ̀ ó ṣe ìyá ṣe ìjìra ni tó o bá ti ṣe ìjìra kò ń bẹ́ẹ̀ ó sì rí pọ́nà àbáyọ yóò dé nìsín tọrọ náà àbáyọ lẹ́ẹ̀kan náà nítorí ìjìra tó fi mà pé násàrà bí ìjìra ní tiwa anábìjà fúnra rẹ̀ lọ́wọ́ náà wọ́n sọ pé násìrù ni wọ́n wáhí. ọ̀pọ̀ tí wọ́n bá rí ìbọn wọ́n bá ṣìírí mùmínì. ebo ló ti wá rí kò rí ló nbọdé Madina nasara àwọn tó dé nbọdé Madina fatu kọ níbi tó dé ìgbà tó dé Madina ni bàbá sẹ́mi mọ̀nìyàn náà tó wá ṣẹlẹ̀ sí ọgbà Mẹ́kà ni kò rí kò tó dákẹ́ mbẹ́ ó ní adìyẹ múdi ala sídìkì. wàhálì bí mọ̀kọ́ àgbà sídìkì wàhálì nasira òun lànà sí òòlù rí àdúgbò ṣe é jíra bọ́lá tí wàá dára ká pọ̀ ń bá a ṣe rí làwọn ẹranko rí nítorí tọ́lọ̀ ń pè wọ́n rí bí yín náà làwọn náà àmọ́ tí wàá lọ́wọ́ fi ṣèyàtọ̀ wa lákàyè lọ́la fi ṣe àtọ̀ àwọn ẹranko kò sí ń tà ṣe tí wọ́n ṣe àmọ́ làákàyè ló fi ní apẹ́jù wọn lọ. ọlọ́run tó wájú wa pé làákàyè tí mo fi pa yín lé tí mo ṣàpọ́nlẹ̀ òun mànẹ́bí adámọ̀ òun làákàyè yẹn gan ò lè wúlò àti kẹ́kọ̀ọ́ lé. lọ sí suratul hajj. أفلم يسيروا في الأرض وتكون لهم قلوب يعقلون بها وآذان يسمعون بها فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور. أفلم يسيروا في الأرض Uruju náà ni yẹsẹ́rù bẹ̀ àrídọ́lá ní ẹ̀ má jòkó lójú kan ẹ jáde sórí ilé ní ọlọ́run ẹ̀rìn fọ́tàlá bàbá wa ń jọ òun nílọrin ọ̀pọ̀lọpọ̀ oníwà ń Kánò oníwà lógo oníwà ní Kaduna oníwà ń Jọ́ọ̀sì lókòlé ibi wọ́n ti kó ọ̀run wọ́n á mísì gbogbo tí ó lè wá bá wọn ní bá wọn bẹ́ẹ̀ wọ́n gé èmi èdè látàrí èdè wọ́n bíbi kógbó wọn àwọn tó jẹ́ àfa yà sọ́dọ̀ àwọn aráṣirí wọ́n ráṣirí àwọn tó dólówó wọ́n ráṣirí òwò wọ́n dolówó ọlọ́run ní ẹ kọjá ẹ̀rìn sórí lèmi ọlọ́run. فتكون لهم قلوب يعقلون بها ọkà tó fún yóò lè wúlò ọlọ́run tó bá jáde lọ́kàn yóò tó wúlò. وآذان يسمعون بها etí tí mo fún yóò lè wúlò bẹ́ẹ̀ bá jáde létí wọ́n tó wúlò. فإنها لا تعمى الأبصار. láti amádára abusar kí ló yí ọ àmọ́ tó o bá kó ní ìsìnká tó o ti gbé lọ́wọ́ tó o bá mọ tó o mọ lílo rẹ̀ nígbà ọba jáde ó ti pẹ́ àti wọ́n á lo eléyìí síbi tán wọ́n tún máa ń lò yìí síbi báyìí. ẹgbẹ́ eléyìí àti wọ́n tún máa ń lò nígbà tí a ti rìn àjò káàkiri alùpùpù àmọ́sìn kankan lẹ́yìn káfíńká ṣùgbọ́n mo dé Maiduguri kí n tó mọ̀ yìí pé tọ̀ àbálùpùpù àṣírí gidi ni. wọ́n gbé tíra kan ní àṣàfà bọ́ bá rí àṣàlátù nìkan ní gbọ́ngbọ́ àwọn bí wọ́n ṣe kadà lólu èèyàn kan máa ka gbé yẹn sí lọ́hùn náà ni. ó gbà dé tí mo dé àrè
wa mo tó kótó àṣàfà àsọdídì àṣírí mi bẹ́ẹ̀ ni búrídà àwọn ọmọọsì yàgàrẹ ìdájọba búrídà àmì ìjọba gúrú àtàmùkàlà àtàmùkàlà. ọlọ́yàfọ́lì wàfọ́lì ọ̀dà ìmọ̀ni àbàdà wàtáyà dí sí àbí bí gàgà ìrìnlẹ̀ kàlùkù bọ́ọ̀lù mi àbí bí gàgà ìrìnlẹ̀ kàlùkù bọ́ọ̀lù. àṣírí nígbà téèyàn dọ́dọ̀ ọ̀rẹ́ tó máa pàṣẹ ni wọn lára tó yìí sí rẹ̀bí aláǹtà aláàánú bàbá lọ́dún táwọn jáde gbogbo máa gbogbo àtúwádé yẹn wà láì wọ́n jáde ni bàbá lọ́dún táwọn jáde táwọn dé Gánà táwọn wá ń wọ́ ọkọ̀ lọ́nkà àwọn wá bẹ̀rẹ̀ sí wọ́n àfa káàkiri tàfà àwọn olóò káyà lù yìí àwọn àgbẹ̀ wọn àwọn náà sì ti gbìyànjú wọn tó lọ́lé wọ́n gbà táwọn adọ́hùn làwọn agbúrò ẹnìkan rò àfa àkàfà àwọn ní kí wọ́n dáhùn lójú tiẹ̀ tó fi mọ̀ pa àfa mi ó lọ sọ pé wọ́n wọ ọba kan ní lónìí kí lónìí tó sú ọ sọ fọba náà pé lónìí wọ́n sọ kalẹ̀ lórí yìí wọ́n sì yọ bàbá làfa mi ìṣúná àfa mi ìṣúná àfa mi ìṣúná wò. bàbá náà bá dé bàrà ń bá àwọn ọwọ́ra lólé ibi àwọn tí wàá wà ń tọ́ ẹni tó máa wọn lọ olówó sí ni àmọ́lápọ̀ ti pẹ́ ìlú yẹn o ti pẹ́ kùmọ̀ sí ó mọ àwọn àfa wọ́n bá lọ sọ fún àfa àwọn ọba ọba nìkan wá ta ó lóun lálejò Abubakar ló kọ rẹ̀ ń jẹ́ ọmọ ìlú rí báyìí ni ó kọ wa bọ̀ orúkọ rẹ̀ ń kú ní ọmọ wọlé bọ̀ wọ́n bá máa bọ̀ àjòkó ra àbá wọlé àwọn wá lẹ́nu tó mọ̀ wọn wá ń bẹ́ ń tà wọ́n ní pé wá àmì ọ̀gbọ̀dọ̀jọ wá mọ́lápò ní o. bí wọn dákun wo kò máa ń sin lọ́dún tá à ń sọ yìí ní Ghana lọ́hùn ní nǹkan bíi 60 years sígbà yìí àbí jù bẹ́ẹ̀ lọ tí wọn bá jáde kí wọ́n sọra wọn lọ síbẹ̀ wọn ní tí wọ́n gbé lọ́wọ́ yóò ṣe pé kò lè pé wọ́n jáde ní tọ́lá fi sọ àdúgbò tó ẹ bá lọ sórí ilẹ̀ lága yìí ó pé ẹ retí ìgbọ́rọ̀ gbogbo nǹkó yẹ rí sí inú rìn àjò lèyàn ti mọ nǹkan tó kù. fẹ́mi àbísọ́rù wọn kí n dáwọ́ ìgbòlógbò lẹ́tí fi ṣùdù. kátúndé ti ṣe ìjìnlá òun dáadáa ní nínú ìgbìyànjú ẹ̀dá tó sàdábì nìkan ló ṣe kódà Musa gan ṣe tó a bá lọ sí Suratul Qasas ó bí pé Musa ìjìnlá ló dé wọn wọ́n gbọ́dọ̀ fídíò náà ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ wọ́n lọ fa arúgbó tu àwọn kan lọ́nà nígbà wà lọ́mọ ike ìṣúná náà wọ́n máa wá káàkiri ẹ máa wá káàkiri lọ́bàṣá ibi anabi Musa ń lọ lọ́wọ́ tí ìwúkọ ibi afẹ́ràn ọmọ òfìdó náà kó tó kó sí òkú òní kankan ní fídíò náà jáde ń bẹ Ọlọ́run wá fi ti fìdíò náà tọkọ fún ẹ̀sìn sábàbí márùn tọ́lá fún anabi Musa alayhi salatu wa salam. wàjà rájù yóò ìní akásọ̀ ìmọ̀dí nàti ẹ̀sìn àkọ́rẹ́ Musa. àwọn tọ́lá fún anabi Musa fúrónà tọrọ rí tọrọ táǹkù àrí jẹ́rìsí tó a bá wọn tọ́lá fún ìròyìn Fìràhọ́n onínà Fìràhọ́n náà ọlọ́run olùfẹ́ nìkan àfárẹ̀ ọlọ́run nìkan ló lò fún ẹ̀ tó sẹ́fì sí ọ̀dà ààyà ẹ wá lò fún fúrónà ọlọ́run fúrónà ga lórí rẹ̀ ọba tó ní ní sọ̀rọ̀ wọn ọlọ́run fúrónà ga lórí rẹ̀. inna Fir'auna ala fil ardi lórí àwọn ọlọ́run ni ẹ o yìí sì ń fọ́ta rẹ̀ lẹ́yìn ó ti wá gbá ọ wá palẹ̀ mọ́ dáwùlà rẹ̀ tí ń jọjọba rẹ̀ nǹkan kan ọgbọ́dọ̀ ìjọba yìí àwọn tí a bá sì mọ dáwùlà sí wọn ò ní nǹkan kan tọ́kàn wọn mọ ìjọba wọn. òun ni wàhálà ta kò sí láyé díẹ̀ sí lónìí tọ́ba rẹ̀ nìkan ìyẹn kan wọ́n fa sẹ̀ríà kan súnà kan kìnìkan kan sàrátù fàájì kan nìkan kankan àwọn sàwùdí wọn ò fẹ́ kíjọba bọ́ lọ́wọ́ àwọn ni wọ́n di àwọn ọmọ síta ẹ polówó ọjà
ọ̀gá wa lọ ẹ lọ kọ̀ndẹ́mù èyí tí wọ́n gbé dání ẹ má jẹ́ wọ́n rí nǹkan míì ẹ kọ̀ndẹ́mù ẹ̀ máa lọ́wọ́ ẹni kọ̀sọ́nà ń bẹ̀ ẹni dọ̀láàlù ni ẹni kẹ́ sọ́nà ẹ kọ̀ndẹ́mù ẹ̀ máa lọ́wọ́. So strategy government ni strategy tí wọ́n fi ṣèjọba nìyẹn lọ́nà náà ti wá wo gbogbo strategy ẹ̀ lọ́wọ́ àwò wípé dojúmọ́ ní sìngbà message tó ọba ìsìnkú ọmọ ẹ̀ sísì láyé tó fẹ́ máa relevant ọgbọ́dọ̀ máa gbọ́ ọgbọ́dọ̀ máa sọ ó sì gbọ́dọ̀ máa ṣe ọ sọ ó ṣe ó sì wí èyí ni púpọ̀ mbẹ òun náà ń gbọ́ nígbà mẹ́sẹ̀gì gbọ́ àsìkò fẹ́ tó tẹ́wọ̀n ọ̀rọ̀ fẹ́ ẹ̀sìtáyà ọmọ kan ni ó sì gbàjọba àwọn lọ́wọ́ ọmọ ọkùnrin náà abóbìnrin ọlọ́kùnrin ni ọmọ abẹ́bẹ́ rẹ̀ wọ́n wá dẹ̀dẹ̀ Musa títí ọlọ́run fún ẹ̀ náà wá ń tí àwọn nǹkan tí ò ní wúlò sí nísinsìnyí wọn lọ́sọ̀ inú rẹ̀ sì ń dùn nígbà tí ìkàtọ̀ lọ́run ọ̀kan náà wà ní ọlọ́run lọ́sọ̀ bẹ́ẹ̀ ó lọ ní dèmà káàmù àbíjá ọ̀rọ̀ àfikọ́já tó àwọn 124,000 ní wọ́n kú kó tó débẹ̀ àwọn ọ̀tá ní òkú ọ̀tá àwọn ti wá kú wa ó láwọn wá pín ó láwọn kó kú kó tó dáyé kó tó dáyé ni wọ́n ti kú bá ti bí wọ́n sì máa kú torí àwọn ìwọ̀n òkú ọ̀gbọ́dọ̀ bá wọn òsì gbọ́dọ̀ bọ́ bọ́ ọba dáyé tó wà kékeré kó tó dàgbà láwọn kó ti lọ wọ́n máa pìtàn wọn fọlọ́ pé àwọn bàbá kan ti lọ yé tó ọ̀gbọ́dọ̀ dàgbà lójú wọn wọ́n tẹ ìràwọ̀ palẹ̀ kan náà ni ọlọ́run yẹn máa bọ̀ bọ́ ọba tí wọ́n ń nàró àwọn akẹ́kọ̀ọ́ tó ọ̀gbọ́dọ̀ jọ lò ó ọlọ́run yẹn kílẹ̀ àwọn ibẹ̀ kí wọ́n fẹ́ lò ẹgbẹ́ wo fúrahàn wọn ti bọ̀ wá sí alayhi salatu wa salam kò rí nǹkan kan sí tí àlọ́ Musa fi wáyé kò rí kíní kan sí tí àlọ́ Musa fi dé bàbá wa gbà síwọ́sì níbi ọ̀rọ̀ mọ́sá wa sí bàbá tí a bá sírò ojú ayé tí bàbá wúlò láyé tí wọ́n fi bàbá wọn dàgbà púpọ̀ yóò bá ti fi láwọn àlùfáà yìí pé a ò tí ì máa bọ̀ wúlò dé torí àwọn tó lò ní bàbá lọ. bọ́bá wa la ọjọ́ orí àwọn àlùfáà sí bàbá wọn máa pé sáàlùfà lọ ẹ̀kọ́ jẹ́ àlùfáà bàbá ni àmúlò ní strategy kan sọ fún àwọn àfáà tí wọn jọ lùgbà pọ̀ àwọn náà ti gẹ̀ẹ́tì àfàgbà wípé báyìí ṣe bọ́ yìí ẹ̀sìn kò lè gba àwọn ọmọ rẹ gbogbo ọlọ́run sì dín ìgbẹ́ni tí ó lò ń tí àwọn tí wọ́n mú sí wọn. bàbá bẹ́ẹ̀ ni ebi ni wọ́n dọ̀jì àwọn sọ́wọ́ ẹ̀yìn ń dọ̀jì wọn àwọn ẹni ọlọ́run sì gbọ́ lọ́wọ́ yé mo gbọ́ lẹ́nu bàbá tó bí wa gbé ńlọ kan ọ̀kan kún ọmọ bàbá ó wá ká ọ̀kan náà fà lára ó wá lọ kí bàbá ó ní táàfì lè dé tó táàfì lè bá dókò ní kú ọmọ bàmíjọ rárá ọmọ wọn sọ fún àfáà ìpín wọn mọ ìyọ̀ wá ó ní wọn mọ ìyọ̀ wá ó ní bẹ́ẹ̀ náà ọmọ yín náà ti ń bọ̀ tó pé ìlànà tí ń dókò ọ̀dà yóò tì àwa náà síwájú àti ká tún ló tún padà pa àtúnṣe náà síwájú díẹ̀ sí ó bí màmí yóò kó bá wọn gan kò gbọdọ̀ wá tó bá lo dọ́là lọ́wọ́ àti kó fi sọ́wọ́ ẹ̀yìn tó bá wá yóò dọ̀ padà sílé ni ọ̀ká gbọdọ̀ lọ́nà ẹ̀ méjèèjì inú kó wọn lọ àbí kó wọn lọ. ètò ọlọ́run ni ọlọ́run fún ara rẹ̀ ìwà ń yẹ ìwà aka ànábì Musa ọ̀rọ̀ bá gàdá wọn dé ànábì Musa nìyí nígbà wọn tí wọn lọ sùn fúnfúnfú ọ̀rọ̀ pọ̀ mbẹ́ wọn lọ sọ sómi ìwé ọ̀rọ̀ aṣọ sómi ìwé ìwé ń bàjẹ́ ọlọ́run sọ bẹ́ẹ̀ ní ìdá padà fún ọ sọ sómi máa wọ ọlọ́run ọ̀rọ̀ tó gbọ́ pé wọ́n bí ọmọ àkàyọ́ bọ̀ láàrẹ̀ jẹ́ ọlọ́run wá mọ̀ náà lára rẹ̀ ó ta nǹkan mọ́ létí aṣọ àdáhùn tó ta mọ́ létí aṣọ ní pé ọmọ kò rí ìwọ náà máa wá àwọn náà tún wá bí fá fún un pé ibi ọba ayédè yìí tó o sì jáde ìwọ kọjá gbọ́dọ̀ nìkan wà bímọ fún ọ iye máa jáde mú ọ lómi.
lára obìnrin nínú kàrámà rẹ ni táìmù wa ni wọ́n láwọn fọ́n táìmù tó lọ́n parí iṣẹ́ àwọn rí ẹni lọ ọ̀fẹ́ ló bá tún kẹ́ńtọ́rẹ́jì ó ní ẹ máa lọ sórí omi wọn ni mo fẹ́ gbà gbogbo ẹ máa lọ bá tó sọ̀rọ̀ alùpùpù ọlọ́run rẹ̀ náà tún wà lọ strategy àpótítọ́ ẹ̀kọ́ rìn ìjọ kan náà ní máa rìn ìjọ kan rẹ̀ ń lọ́sẹ̀ kan delay strategy àpótí wọn falẹ̀ lójú omi ọlọ́run ọ̀jọ́ yá wọ́n wá pẹ́ létí omi dáadáa ni wọ́n láwọn ọ̀fẹ́ rí bí wọ́n ṣe rápò tí wọ́n hàn kìtìkìtìkìtì ó ti dé òtún wọ́n bá gbé lọ omi wọn náà wọ́n bá já àpótí náà ọmọdé òótọ́ wọ́n ti dédé máa wọ́n náà tí wọ́n rò yí pé wọ́n fẹ́ lò ó ayé lọ strategy ayé kò lọ́wọ́ kàkà báyìí tí wọ́n bá ti lọ fẹ́ lò lọ́kàkà owó wò ni ọmọ pẹ́kọ́rọ́ báyìí ọlọ́run náà lo strategy ni ọ̀rọ̀ ẹgbẹ́ omi tí omi wọ́n sọ sódò ọdún àpadà sílẹ̀ wọ́n dá padà ilé ẹ̀ka ní ọ̀tọ̀ gbogbo obìnrin tí wọ́n á dọ̀ yíṣà ń gbẹnu musa ń gbẹnu báyìí ní kọ̀ gbẹ̀wò ẹ̀gbọ́n musa sì ń gbẹnu ilé lọ́rùn sì mú obìnrin kan o tọ́jà pé nani ni lọ́mú wa nani tó nìfà sí ìyá musa ni wọ́n ṣe wàá mú ìyá musa dé ìyá musa ṣe wàá wà nílé ni wọ́n fún musa lọ́wọ́ wọ́n tún wá ń gbowó lórí ọmọ ọwọ́ tọ́ títí ìwọ́n tó lọ fẹ́ rí musa ọlọ́wọ́ ni máa tọ́ yá. fọ̀rọ̀dọ̀ orí ọ̀hún mi ha tó dákọ́rọ́ ẹ̀yìn ha wà látàzàn. musa wá ọjọ́ wa lọ musa wá bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan àyánu àwọn kọ̀ọ̀kan bẹ téèyàn bá jẹ torí jẹ tí ò jẹ pé ó kọ àyá jẹ wàláhì ọgbọdọ lápá ibi kí wọn sọ̀rọ̀ ní musa tó sì rí musa wípé kò lè ṣe kọjá tí bàbá rẹ̀ ṣe é ṣe yìí dáàmà ẹ̀sìn ọlọ́run yóò sì sọ̀rọ̀ yanu yóò sì sọ gbàgbọ́nkọ́rọ̀ wọ́n sọ torí àṣẹ tí ó fi ṣe àti dáàmà la láti kékeré kọ́ọ̀kọ́ fírònà wa ń kíyèsí àwọn alágbára àwọn ẹ̀bùn máa ń ní agbárí ní òyẹ́lò míì tó bá gbọ́dọ̀ àwọn alágbára president ní àbúgbọ́ fún àbúlówó kan láàfà déédéé orí ọwọ́ rẹ̀ kò ní máa ń bẹ̀ yóò mú wá fún intelligent yẹ wọ́n á máa wò ju wèrè ọpọlọ tí mo fi kówó jọ orògbóló fún ọpọlọ tí mo ta tí mo fi di gbọ́dọ̀ mo di president wọ́n á lókè ìwọ̀n rẹ̀ ẹ̀fín lóúnjẹ kọ́ máa lọ eléyìí ṣe yàn àwọn ọ̀fọ̀ fún àfáà mọ́ wọ́n ti pọ́n àfáà lé mọ́ èyí náà jẹ́ wọ́n pọ́n àfáà lé mọ́ ẹ jẹ́ wọ́n pọ́n àfáà lé mọ́ torí tí ọ̀jẹ́ kí wọ́n pọ́n wọn lé mọ́ ni pé àwọn bàbá ta ní ìkiri lọ bá wọn lé ibi wọn bá wà náà wọ́n ti dáná ẹ̀ẹ́fì làwọn wà rí lòlú wọ́n wà tọpẹ fíìmù lọ àyẹ̀fì kí wú ìbò lọ́wọ́. Number 2 àwọn bàbá tàná dé lórí ọwọ́ wọn ó kọ́ ọ́n tó wà ní pálí wọn náà wọ́n fà àwọn àmì táwọn náà rí ìyá ayé wọn ká lónìí ẹjọ́ pàdé lólóògùn ní báwo ṣe rẹ̀sítọ́ọ̀tì ẹ olóògùn ó sì tajà wọ́n bá ti lọ kò ní bọ́ńdẹ̀ owó ní kódà ìmọ̀mù kiri náà ó ṣẹ̀ṣẹ̀ lọ ni ó tó àṣírí rẹ ni. yóò fi ṣe fáàrí gbá kódà nọ́mbà tí wọ́n nílò àbí kí n pe nọ́mbà yìí fọkọ gbọ́ yóò fi tajà. ẹ̀kẹta ayédáyé sàmúnì bá a ṣe ń gbóbi lòótọ́ ni wọ́n káwọn náà mọ́ sọ fún mi tí wọ́n fi wá rẹ̀spẹ̀tì rẹ̀ ó lè rẹ̀spẹ̀tì ẹ̀. Ànábì Musa alayhi salatu wa salam àti kékeré níyanu ti ń bọ̀ fúnra náà wá gbọ́ wọ́n wá ń sọ ṣé o fọmọ yìí nìyí ó fọmọ yìí tí wọ́n wí nìyí wọ́n ní kí wọ́n máa wo ni kí wọ́n bí kan ṣe ti ẹ̀ ní kílọ́mù àwọn àkànní tó dìjà wọ́n lọ́nà ni àwọn àkànní rẹ̀ ló tú ọ̀fà ìgbàtú ẹ̀pá ọmọ ìkéni oríkè kó o tó gbà pọ̀ ní ìkéni á tẹ̀sí ẹ̀ ọlọ́gbé ògùn náà wá tọ́pá ẹ̀wọ̀n àwọn ẹ̀wù ọ̀pẹ lásán ẹ̀mú wá wọ́n jọra wọn ẹ̀fẹ̀ wù ọ̀pẹ ọlọ́tọ́pọ̀ ẹ̀fẹ̀ ògùn náà lẹ̀ ẹ̀wọ̀n ajọ́ra pọ̀lọ̀bẹ̀ káwọn tí ó sì
bàbá gbé wájú Musa bá ń lọ kàbàkàbàkàbà ọlọ́run pé Fàtọ́nà ọgbọ́n wọn ti bí náà kò fẹ́ lọ bí ògún náà mú ọlọ́run ó ta àṣírí mi lóyún ó tó àṣírí mi wọ́n kọ́ ọlọ́run nílò sátẹ́jì wo tó kéwújọ́ kàtà kàkọ́yà sí káwọn fọyà bá ní ọ̀rọ̀ tí wàá wọ̀ tàbí àmì kí dábìí wo tó kún wọn ti sọ fún pé aláàjì kàwọ́ fẹ́ràn àwọn ọ̀gá náà yọ̀ọ́ pọ̀ bí ti bá bá rẹ̀ tí ìkàkùn ò ní ṣe ọlọ́run ga fún ara rẹ̀ sátẹ́jì ló lò àbọ̀lọ́run tó wò ipa ara mọ́ta ń bìtọ̀ náà ní ẹbí tí wọ́n wá mú solúsàn lọ́ta wa kápá àbí ká sáǹsà rẹ̀ àbí ká lè jáde kí ló dé tó wà ọ̀sẹ̀ pé kí wọ́n pa àbí kó ṣe mọ́lẹ́ kó má lè jáde wọ́n rọ̀ ní ìfaramọ́ kí wọ́n pọ̀ èyí ti faramọ́ kí wọ́n ṣe ọmọ ilé ìwọ̀n faramọ́ kí wọ́n jáde ó ṣe ìjìra mi wọ́n jáde fún wọn ní o fi ìlú lẹ̀ fún wọn ní o àwọn àjòkò àwọn tí wọ́n lé àwọn olóògùn lè jù ọ lọ jáde fún wọn kí ló fi rọ̀ tó ọba jáde ò lè rí nasara wọ́n pọ̀ àwọn olómi tó fi jà bọ́wọ̀ káàdà ti ní jáde ọlọ́run ní lo sátẹ́jì ọlọ́run ní ìwà jìbìrìlù gbá ọwọ́ rẹ̀ ọba lọ bí ẹ̀wọ̀n àyè kásìrì yìí wọ́n bá dàrọ́ tó Musa lọ bu ògùn náà wọ́n bá sọ olùkọ́ mi nìkan gbọ́ lóòótọ́ nígbà wá tásìkò Musa stop ti ṣe àná Musa stop ibi mọ mara mi mọ mara mi dáadáa nígbà wá gé tiẹ̀ Musa sá ẹgbà nàbì Musa wá sá ọ̀rọ̀ ni wọ́n máa wá ká gbogbo ọba sì ti rí ẹ̀ pa ni ọjà rẹ̀ ti ká ẹ̀yìn wọn ni jẹ́ àrọ́júlú mẹ́ni àtúnṣàlùmọ̀dé iná tí ẹ̀sìn àgọ́lá yá Musa àwọn ní Allahu Akbar ọlọ́run lágbára púpọ̀ gbogbo tí wọ́n ní ọ̀dà àwọn ọlọ́dà oníjì alóòsí mi o má tó o pé kọ̀dá o ó tètè kú wàláyé ó tètè kú yáà wọ́n lò fún ọ̀dà owó ọ̀dà wọ́n bá rẹ̀ wọ́n ní kò lóò fún mọ́ni ọ̀tọ̀ ló lọ́ ọmọ rẹ̀ ọ̀tọ̀ ló lógbó mi wọ́n bá tọ́ lógbó kù kódà lọ́bi tí wọ́n aráàlú wọ̀ pé ẹlọ́ba ń gbọ́ information wá wọ́lọ́ọ̀ odidi tí wà ní Abbas Mamulo akọ́ọ̀dù ló ń sọ ló fi sèyí lọ́tọ̀ tọ́sí yẹn Mamulo lọ́tọ̀ àlùbọ́gbọ́dù wàlẹ́ azadi wàmàmúmà gbogbo tí jẹ́ ẹ̀ wá ní pé bẹ́ẹ̀ mọ́ nígbà tí wọ́n fẹ́ lù. náà wọ́n ta Musa nínú gbòmí yẹn rájú ló ní abisa ìmọ̀dínà tí ẹ̀sùn akọ́lá Musa. ọ̀sán náà aksa Madina ní wọ́n tẹ̀lé ó ní ya Musa etí ẹ̀ mélòó. ilẹ̀ ìmọ̀láyà nínú nàbí kálí ẹ̀kìtù lóòkà. àwọn adílé ọlá ní àmà tẹ̀lé o kò sí jẹ́nà torí ẹ̀ tẹ̀lé o kápẹ́ ní pé bí a bá ti rí ọ kápọ́. fọkàrújì ní lákàmì náà sí ní. jáde o èmi ń ṣe wáàsí fún ọ. fọkàrọ́jọ mi ní ara ìjọ ìyẹn tààrà kọ ìrújù ìjìrà rẹ̀ ní wọ́n fẹ́ lù. fọ̀rọ̀jọ ìjọ látàárọ̀ ìjìrà tààrà kọ. Uruj òun náà ṣe jíra jáde bí ọba ṣe jíra yá pàdé ànábì Ṣòwòbù níjọ́ yìí kì í níyàwó ìjíra ló ṣe bá pàdé ànábì Ṣòwòbù ló níyàwó níjọ́ yìí kì í lọ́mọ ìyàwó ló fẹ́ ló bímọ níjọ́ yìí kì í lówó ìjíra ló ṣe lọ́wọ́ ń bá dára jẹ lóde lówó. sọ́ọ́bì náà ti ní ìmínú ikọ̀ omi sọ́ọ̀lì mi. ọmọ ìjíra náà ní pé ó kò níbì kan lọ síbì kan ló fi rí oorun níbẹ̀ ikú nìkan lọ́bìkan wọn ní jíra kíkú nìkan lànàbí wá kò ní Maka kí wọ́n rádọ̀ pẹ́ lọ́wọ́ lọ Madina ìwọ́n lọ Maka àti Madina ọ̀hún làlùkùrá ni wọ́n rí fún àṣìbí àṣà àbíkú náà ní hawa lóhùnà nínú muhajirin wal ansar ọdún náà muhajirin wal ansar wọ́n sọ fi kún ẹ̀yà wáyù àwọn tó yá gbé wọ́n ti gbọ́ wájú náà àwọn ẹni àkọ́kọ́ ń dẹ́gbọ́n bí wọ́n sọ̀rọ̀ jíra kí ó sọ̀rọ̀ dùnú gbogbo kálukú náà lọ Mẹ́kà nísìn wọ́n Mẹ́kà sí Mádínà
bọ́ọ̀ bá wọ pílẹ̀nì wákàtí bọ́ọ̀ lu ọ̀pọ̀ wọkọ̀ ó ní wáwàsí tó lò wọ́n ojú ọ̀hún tá nẹ́bí ìdájí ẹsìn nínú òfòwò àti wọ́n tún lò. èzì lọkọ̀ máa ń tọ́sọ̀ lọ dé bá Mẹ̀dínà kí o gbogbo wọn sọ̀rọ̀ Mẹ̀dínà fún dẹ́gbẹ́ bá ti débẹ̀ làyé ọgbọ̀ ọlọ́run fúnra rẹ̀ wá ní wá lọ ẹ wá dọ̀hún nígbà dọ̀hún làyé wá gbà làfà ìsọ̀yìn náà ní karama láwọn wàjáwò lòun wá ń sọ pé tàránì فصافي بابل أصفار وخمس فوائد sẹ́yìn náà ní karama láwọn wàjáwò ó ní sọ́ra rẹ̀ gbàdọ̀ jíìnù tí wọ́n ti bí ọ. في طلب العلا ìjà sọ́ra rẹ̀ nù. فصافي بابل أصفار وخمس فوائد ó ní ìṣẹ̀lẹ̀ àjò kò lé ó níbi káfíìrì àjò ó rí àǹfààní márùn-ún níbẹ̀. تفرج همي ó bá kọ́kọ́ ní wípé tọ́fàrúdù àmì ìbànújẹ́ ọ̀rọ̀ lọ ó rí solúsàn ọ̀rọ̀ náà báyọ sí gbèsè ayé rẹ̀. واكتساب معيشتي ó sì máa ó rí ìkàjọ ó rọ̀ náà tó gbà máa fi rí ìkàjọ. وعلم ó tún wá dé mìímà. وآداب ó tún wá rẹ́kọ̀ọ́ yàtọ̀ sí tìlú yín. وصحبة ماجد وعلم وآداب وصحبة wọ́n ماجد wá pàdé àwọn ìyàwó èèyàn. ẹ̀rí ìgbúrò gba bàbá ìlú ọba máa wà lóhùn ó dìmọ̀. àǹfààní ìbúramù kọ́lá àwọn hajjirun alhawalu àwọn tí wọ́n kọ́ sí àwọn àǹsọ̀ àwọn làátẹ́ lọ dé bá Mẹdínà tí wọ́n gbà wọ́n àwọn hajjirun làátẹ́ tẹ̀lé ànábì tí wọ́n mọ tí wọ́n lọ dé bá àwọn àǹsọ̀rù mi ọ̀wá jẹ́ ká yóò níwájú ẹni nílé dálé méjì ẹni lóbi méjì fi kálẹ̀ fún wọn ẹni lówó kó fún wọn ibi ẹ̀fà náà bí ọ̀kan náà ní wa làbọ̀ àwọn sọ pé yára إن الأجر للأنصار والمهاجر يا ربي إن الأجر gbogbo àwọn ansar àwọn àjùrín ọlọmọsá yà fi ọlọ́run yá fi wọn ọlọ́run wọlé àwọn gbogbo àwọn bàbá wa wọn wá sílùú Ìbàdàn yìí wọ́n wá sí ìlú Ìbàdàn yìí àwọn wá ṣiṣẹ́ kalẹ̀ ń bẹ̀ àwọn wá sí kàlẹ́ndà fi jẹ́rọ̀rùn fáwa lórí jẹ́rọ̀rùn fáwa àti ibikíbi tó ń kálukú wọn ti lọ sí jihad àti bí kíbi tó ń kálukú wọn ti lọ sí jihad ọlọ́run yà fi wọn ọlọ́run yá fi wọn ọlọ́run yà fi wọn ọlọ́run yá fi wọn ọlọ́run yà fi wọn ọlọ́run yá fi wọn salatul wọlé fatihi tulibati kúrìsì ayatul kursi sọlá tulibati kàlẹ́ndà tí wọ́n ní kálọ́ọ̀sì kàlẹ́ndà tó ń kọ́ àbálọ́s pẹ̀lú 50,000 pẹ̀lú 50,000 ọlọ́run fún àlùbáríkà kí ọlọ́run kó fi àlùbáríkà sí. الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين. سليمان بن فاروق يا إلهي فتول عمره الكمال برضوان وهابية داما ورزق طيب على المعالي فكثره لبنين وبالبنات وعقب الخير يا عين الجمال ألا لا إله إلا الله والله محمد رسول الله يلا صلاة الفاتحة لقد جاءكم إلى فينا آتينا صلاة الفاتحة هادية منا إلى روي مولانا حسن سليمان الفاروق والمسكين مولانا رضي الله تعالى عنه. أكبر مولانا الدكتور الدكتور سليمان onídìkìtì bá alìmọ̀sìkìnì bìlá bàbá wọn ní kí ẹ̀ka kòtòrí ànábì ẹ̀rọ àmàwùlánà wọ́n ti bá wa sọ̀rọ̀ ọlọ́run wọ́n wá ní àwọn lọ́ọ̀kì alùpàdàkì IEDP pẹ̀lú owó 50,000 naira. bàbá wa ò tí ì lọ bàbá wa ò tí ì lọ bí àkùnwó ò tí ì lọ wọ́n lọ jẹ́ kí
bàbá wà. ọ̀sẹ̀ yìí lọ gbọ́n tó yọ lọ́wọ́. ilé ni bàbá wà. wọn ò lè fa bàbá kalẹ̀ wọn ò tí ì lọ ní sùúrù. sọ́wọ́ àfọ̀dọ̀ báyìí. bàbá ò tí ì lọ. ìsàlẹ̀. Kó wájú mọ́tò rẹ̀ dúró. Ó ní. Ẹ ṣáà dúró báwọn. Ẹ̀wọ́ ẹ̀yìn bàbá yìí. Ẹ̀kọ́ lẹ́yìn ó yẹ yí mọ́lẹ̀ yí mọ́lẹ̀. Bí ẹ bá ojú mú mọ̀ràn wa ẹ rí àwọn bàbá wa ẹni ọlá èèyàn pàtàkì ẹni bí ẹni àwọn ní lánàá àwọn ní níjẹta àwọn tún ní lónìí tó bá dọ̀la kọ́lọ̀ jẹ́ ká tún máa rí wọn ẹ kúrò lẹ́wọ̀ bàbá wa ẹjọ́ abẹ́kẹ́ fàṣíkò rí dá orúkọ yín lójú mú mọ̀ràn ẹ̀ fún àwọn èèyàn tó ń wò yín lẹ́sà. ẹjọ́ báwo gan ni ẹ ṣe jẹ́ sí àwọn oníkọjọ́ tèmi. ẹ ṣe ń bàbá wa ọlọ́run ajẹ́kẹ́ mi yín gún ẹ gbóbi tẹ́ ń tukọ̀ rẹ̀ náà dé ọlọ́run bá kò ní pín yín pa ibi tẹ́ fẹ́ kó gbòòrò dé ọlọ́run bá jẹ́ kó gbòòrò jù bẹ́ẹ̀ lọ. ẹ bàbá wa kó tó di pé àwọn máa lọ àti ẹ̀gbẹ́kẹ́ bá a sọ ìdí àti pàtó tí ẹ fi dá ẹgbẹ́ yìí lẹ̀. Ẹgbẹ́ ìyájọpọ̀ ẹ̀ ni wọ́n ti dé alẹ́ láti kẹ́kẹ́ 1941 ni wọ́n ti dé alẹ́. Àwọn dá ẹ̀ka ti wà ilé ní 1992. Ẹ̀ka ti Ìbàdàn ló pẹ̀ sáwọn bẹ́ẹ̀. Ní pàtàkì náà láti máa mójútó gbogbo àlọ́ àpọ̀. Ìgbà yín gbádùn gbogbo tí ń jẹ́ ọmọ ìlú àti ẹgbẹ́. Ní gbogbo pé bá ti nílò ìrànlọ́wọ́ láti máa mójútó ìdàgbàsókè ìlú àpapọ̀. Aláhàgbà ẹ bàbá wa kó tó di pé àtún máa lọ wọ́n ní kì í dùn kó pọ̀ sójú báyìí náà ní ọ̀dọ̀ oge látijọ́ tí mo ti máa ń gbọ́ Alhaji Muhammadu Shehu Faruk Alibismillah pé wọ́n máa ń pè wọ́n èyí tí wọ́n ṣe lónìí ó jọ mí lójú torí àwọn ẹlòmíì ò mọ̀ pé bóyá wọ́n á wá àbí nǹkan ṣé lóòótọ́ owó tẹ́ gbé fún ọ ló tó bẹ́ẹ̀ ni àbí báwo ni ó ṣe jẹ́ àbáwá fẹ́ kí ẹ láyé wa. Ọjọ́ ta ló bẹ̀ gan-an, wọ́n fúnra rẹ̀ ló ń pa lówó. Owó náà ń dá nígbà fún yà wọ́n gbogbo wọn náà wọ́n dá sí. Ẹ bá ti kò wẹ́rì ní pé abínú wájú wájú fẹ́ gbogbo lọ́sùn ní kálídà 50,000. Òun náà wá ṣiṣẹ́ àjọṣe ní owó náà. Pápá ní ìyàgbàsókè ìlú Ìlọrin náà ní abẹ́rẹ́ ṣe. Nínú ìlú Ìbàdàn táwa yìí ká ní ibi ẹgbẹ́ abẹ́ra ilẹ̀ tó kó ká ní mọ́sálásí bẹ́ẹ̀ ká ní ilé ìlú ilé ìwé
àmín Allah. Tọ́ bàbá wa ìmọ̀ràn ó gan lẹ́ni fún àwọn èèyàn míì tí wọ́n jọmọ̀ lọ́rin tí wọn ò tí ì mọ̀ pé bóyá irú ètò báyìí wà nílẹ̀ kí ni ìmọ̀ràn yín àti pé kí ni ipa tí ẹ fẹ́ jí kan kó fún nǹkan yìí. àgbà onímọ̀ràn yìí pé lẹ́tà ń gbé ní ọdún jẹ́ ìkójáde lórí olùkọ́ mẹ́lẹ̀ ìlú Ìbàdàn láwọn ní local government ọ̀gbọ̀n láti ní ẹgbẹ́ ìyá yìí ní àwọn àti wá ṣe kálukú náà gbìyànjú nínú ẹ̀ka kọ̀ọ̀kan àwọn branches káwọn náà gbìyànjú a ti pín ọdún tá a máa ṣe àwọn pé mo lù ú lẹ́nu fáwọn ẹ̀ka wọ́n pínlẹ̀ láti kọ́ni fáwọn ẹ̀ka ìdílé àti wọ́n fáwọn àwọn àgbààgbà afá ìdílé àti wọ́n fáwọn àpòlọ̀ àpòlọ̀ yìí àwọn ẹ̀ka wa yókù náà máa ń ṣe mo lù ú àjọṣe náà tí wọ́n bá ṣe lè láti kọ́ni àjọṣe náà ìmọ̀ràn wa ní kí owó tá a bá rí bẹ̀ ká lọ sí peter àtòrí ẹ̀gbà kámọ́dé arúgbó yẹn lọ sí bómi nítorí ìgbà àbá lọ́wọ́ àwọn èèyàn ká lè sọ fún ẹgbẹ́ owó tá a gbà tó ní ìta ìṣẹ́ ni ó tó ti bá tó tó fún àyè. ẹ ṣé bàbá wa a fẹ́ kí ẹ bá a ṣàdúrà fún ẹgbẹ́ yìí lọ́pọ̀lọpọ̀ kó tún túbọ̀ gbòòrò jù báyìí lọ ju bí tí ẹ fẹ́ ó gbòòrò ní Nàìjíríà táwa ó gbòòrò dóde òyìnbó ó gbòòrò dé gbogbo àgbáyé kí wọ́n lè mọ̀ lọ́yọ̀ọ̀kan. ẹ̀ka ẹgbẹ́ IDP ju àdúgbò àgbáyé wọ́n wà nílò òyìnbó wọn lé lágbá wọn wà káàkiri gbogbo ìtẹ́ka ìwà wà fún ọba àlọ́tọ̀ àlùbáríkà sílẹ̀. àmín ya Allah. aláwọ̀ ẹ̀ka àtúmọ̀ tí wọ́n 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 látẹ̀lẹ̀ kó máa gbé àwọn náà dìde. àmín ya Allah. àwọn ìka wa wọ́n wọ́n kọ́ lọ́jà àgbàkà láti nẹ́sẹ̀nà ẹgbẹ́ àwọn nẹ́sẹ̀nà gbogbo tí wọ́n lẹ́ka sí ọmọ tí wọ́n máa tẹ̀lé wò látàrọ̀ wọ́n ti gbéra wa láì fún wa lọ́wọ́ àwọn tó jẹ́ lórí kàkà ọ̀dọ́ àwọn ṣiṣẹ́ ìsìn ọlọ́pàá máa ṣe kàlọ́ fún wọn lẹ́sẹ̀. àmín ya Allah. wọ́n ṣe ní wá bí dáadáa ọlọ́pàá tó máa ń padà dáyé dáadáa. àmín ya Allah. ẹ ṣé púpọ̀. ẹ wo ojúmọ́ ọ̀rọ̀ wa ẹ rí àwọn bàbá wa oníkẹyẹjọ tèní àwọn èèyàn wa pàtàkì. Salamu alaikum bàbá. ẹ jọ̀ọ́ a fẹ́ kí ẹ bá a dárúkọ yín lójúmọ́ ìrọ̀rùn fún àwọn èèyàn tó ń wò yín lẹ́sà. Alájà Amadu Arijo láti ẹ ṣé five president national level. ẹ ṣé sà Ọlọ́run bá kò ní pín yín pa. ẹ jọ̀ọ́ kí ni ohun tí ẹ rí gan àti pé báwo gan ni ètò báwo gan ni ẹgbẹ́ ìṣe tó lọ́kàn yín tẹ́ ẹ fi gbéra láti odidi Èkó tẹ́ ẹ kólé tẹ́ ẹ kọ́nà tẹ́ ẹ wá bí tẹ́ ẹ tún wá náwó tẹ́ ẹ nọ́ra láti àárọ̀. IDP òun lẹgbẹ́ kan tọ́lọ́run ní kó máa gbìjà gbogbo ọmọ Ìlọrin nílé lóko. Allahu Akbar. a ní branches káàkiri àgbáyé a ní ní Amẹ́ríkà a ní ní London a ní ní Malaysia a ní ní Australia a ní ní Tunis Allahu Akbar. a tún ní ìlú kan mìíràn tí orúkọ rẹ̀ a ní branches káàkiri tẹ́ bá wo kàlẹ́ndà wa lọ́dọọdún a mọ̀ sí wọn síbẹ̀. ẹyẹ IDP yìí tíjọba kan bá dé wá bá wọn Kwara State tó bá ṣe dáadáa a mọ̀ yín tí o bá ṣe dáadáa á jẹ́ kó mọ̀ pé òun ṣe dáadáa sí àwọn. Allahu Akbar. tó ẹgbẹ́ yìí òun náà lẹ́gbẹ́ kan ṣoṣo tó máa lọ ní gbójúlé ó dọ̀ máa lọ ní tí o bá ṣe IDP ó dàbẹ̀ pé kò mọ nǹkan tí ń ṣe ọ̀rọ̀ yé ẹni tọ́rọ̀ bá yé kò sẹ́gbẹ́ mi tó lè ṣe gbé IDP lọ. Allahu Akbar. ẹ bàbá wa ẹ má bínú o ó ti tó bí ọdún mélòó tí ẹ ti ń tukọ̀ ẹgbẹ́ yìí bọ̀. èmi ti wà nínú ẹgbẹ́ IDP yóò tó bíi 32 years. Allahu Akbar. mo ti wà mẹ́rin látàgége Agége tó òjòdú títí dé wọ́n àfihàn mi ní wàánu BOT mo sì wà nínú vice president. Allahu Akbar. lẹ́nu. ẹ ṣé bàbá. ẹ bàbá wa ṣé a ò mọ bí a ṣe lè ṣe pé ṣé lè ní ó jẹ́ àkọ́kọ́ irú ìgbékalẹ̀ ńlá báyìí nínú ẹgbẹ́ yìí ni àbíbò ni tòní ṣe jẹ́ tó fi wá kàǹkà tó báyìí. nígbàdàn ń bí òun ló jẹ́ àkọ́kọ́. Allahu Akbar. àwọn àti ń ṣe ẹ̀kúta ribiribi lẹ́kọ̀ọ́ à ń ṣe nílọrin à ń ṣe lákùrẹ́ à ń ṣe níbikíbi àmọ́ nígbàdàn láti lọ́ǹtì kàlẹ́ndà ìdíra kàlẹ́ndà àkọ́kọ́ ní nígbàdàn. àwọn owó kàlẹ́ndà tí IDP ń ṣe ní national kò sí èyí tí ò ní ìdíra kàlẹ́ndà ní. Allahu Akbar. àwọn adúgbò fáwọn tó ṣe nígbàdàn yìí náà kọ́nà jẹ́ ká lè máa kọ̀ntínú kọ́nà má dá wọn dúró kó sì ràn lọ́wọ́ kó sì ṣàyẹ̀ wọn dàgbé. gbogbo ẹ̀yin tẹ́ gbárùkù tó fi dùn bó ṣe dùn yín náà káyé tí yín náà dáa. àwọn national president wa fẹ́ wá àti gbogbo àwọn tó wá láti lọ ní kọ́nà bá sọ wọn délé dáa. àwọn tá a fẹ́ padà síkò náà káwọn náà padà síkò láti. Amin ya Allah. Sallallahu alaihi wasallam. Amin Allah. Bika rabbil sa'ati wa salamun.
ẹ má bínú bàbá wa ẹ dákun ìmọ̀ràn wo lẹ tún ní fún àwọn èèyàn wa tí wọn ò tí ì mọ̀ pé irú nǹkan báyìí ń bẹ ní ìlú káàkiri. ìmọ̀ràn méjì ni mo ní fún wa ìmọ̀ràn àkọ́kọ́ tí àwọn èèyàn gbọ́dọ̀ máa ṣe wípé owó máa lọrin tó bá jọ máa lọrin títí àtàkùnkùn lọrin ká wá bí táyé bí bá wà ká máa ṣe gbogbo ẹ̀dùn ọkàn wọn ká máa fi wọn àwọn sì máa bá wọn gbé lọ sí lọrin. ìmọ̀ràn ẹlẹ́ẹ̀kejì ẹni bá sọ lé nù sápò ìyàkọ́ ẹ tí ò bá di rántí lé mọ́ kò sí yà tí ó lè jẹ́ ń dalẹ̀ ẹ tí wọ́n fẹ́ kí yà jẹun lájẹ gbé kó lọ jọyìn àìdìdì látàrí eléyìí yóò dẹni tí wọ́n bá kọ̀ yà ọlọ́run sì